gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Thursday January 15 ọdún 2026 ìtawà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dà ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ wúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan ayan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ ráwọn opportunity kan tó jọmọ́ ti travel, ṣùgbọ́n kí ẹ sára ẹ ṣe prayer dáadáa ṣáájú kẹ́ tó travel lọ́jọ́ tòní o. Pàápàá tó bá jọmọ́ travel ọ̀nà jíjìn, ẹ rí dájú pé ẹ ṣe prayer dáadáa, Ọlọ́run bá máa pa wá mọ́ láṣẹ Èdùmàrè. Ó wá ṣeé ṣe kí ìrìn àjò yìí kó jẹ́ tó ṣe pé ẹ máa fi róore gbámú ọ̀pọ̀ mí inú yín sì rí ó ṣeé ṣe kí ẹ róore gbámú láti ìlú òkèèrè, ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní pátá ó nílò kẹ́ fọgbọ́n àtòyé kẹ́ fi mójútó kẹ́ lè ṣàṣeyọrí. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé nílò láti lo ọgbọ́n ìmọ̀ àtòyé tọ́lọ́run fún yín lórí ohunkóhun. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róore gbámú, ẹ má rìn òru rárá lẹ́rìn, ẹ sì má travel òru rárá lọ́jọ́ tòní o. Ẹ free mind yín kí ẹ wà positive dára. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní ní láti pray o. Ẹ pray lórí situation gbèsè ayé yín lásìkò yìí o. Ẹ ṣe prayer dáadáa. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ní láti fi introspect kẹ́ ronú jinlẹ̀ dáadáa nípa gbèsè ayé yín, ẹ ronú jinlẹ̀ nípa ibi tí ń bá bọ̀ àti ibi tí ẹ tún lọ lọ́jọ́ iwájú. Ọjọ́ tòní tẹ́ bá introspect ó ṣeé ṣe kí ẹ gbọ́ ohun kan tó máa sọ sí yín lọ́kàn. Ẹ tẹ̀lé àlàkalẹ̀ tó wọ̀nyí ṣàlàyé fún yín o. Èyí máa ràn yín lọ́wọ́ láti rí ìgbésí ayé padà kí ìgbésí ayé yín tún dọ̀tun. Ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn síkírìtì kan kó lékè sí yín lọ́wọ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ keep àwọn síkírìtì yìí. Ọjọ́ tòní ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ rí dájú pé ẹ pọ́n tèrè tàgbàlé, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ àárín èròǹgbà tí ó tọ́ pátápátá. Ọ̀pọ̀ yín sì rèé ẹ máa lálàá lówùúrọ̀ ọjọ́ tòní tàbí ní àṣálẹ́ ọjọ́ tòní. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ̀yin tẹ́ jẹ́ single ẹ avoid gbogbo nǹkan tó ń jọmọ́ relationship pátápátá lọ́jọ́ tòní o. Tó ṣeé ṣe kí ìbáṣepọ̀ tó bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní kó jẹ́ tó máa dangerous bákan bákan. Ẹ ké sára ẹ̀yin tó ṣe pé ẹ ti wá bára yín ṣe, tẹ́ ti jẹ́ ọkọ àti ìyàwó, ẹ rí dájú pé ẹ foríjì ara yín fún àwọn àṣìṣe kọ̀ọ̀kan tó ti wáyé látijọ́ mẹ́ta. Èyí máa tún jẹ́ kí ìbáṣepọ̀ yín kó tún wọnú ara sí dáadáa ni. Ó ṣeé ṣe kí iṣẹ́ kí stress fẹ́ pọ̀ púpọ̀ jù láàyè iṣẹ́ tàbí kí pressure fẹ́ pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ kojú gbogbo challenges èyíkéyìí níbi iṣẹ́ pẹ̀lú ìgboyà, ẹ máa padà borí rẹ̀. Lọ́jọ́ tòní ẹ mọ̀ dájú pé ọ̀la tún wà ńbẹ̀ tó sì lè jọ́jọ́ tó dára. Ẹ ṣòtítọ́, ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn jíjí bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti mójútó lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Ẹ má wulẹ̀ ní ẹ ń fi ọkàn sí gbogbo nǹkan kíkan tí ẹ bá ń retí kí ó lè wọlé ní ìrọ̀rùn fún yín. Light orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Má gbàgbé láti tẹpá mọ́ṣẹ́ o. Ẹ wà very hard working. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán wá jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀ púpọ̀ jù láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ máa bá tù pẹ̀lú àwọn kan tó jọmọ́ health issue lọ́jọ́ tòní. Ẹ ò lè gbájúmọ́ bí ẹ fẹ́ balance méjèèjì. Ẹ má jẹ́ kí iṣẹ́ ṣàkóbá fún ìlera ara, ẹ sì má fi tìlera ara náà ṣàkóbá fún àwọn kan tó ṣe kókó fún yín láti mójútó ní ààyè iṣẹ́. Ẹ rí dájú pé ẹ lo oògùn tó bá rẹ̀ yín, ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé ọjọ́ tòní máa dára. Tí ẹ bá lè fètò sí nǹkan yín, ẹ gbọ́dọ̀ finú tán ẹnikẹ́ni rárá o. Ẹ má finú tán yàn rárá lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ rí dájú pé ẹ fètò sí gbogbo nǹkan yín lọ́jọ́ tòní dára. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ó ṣeé ṣe kí ẹ ráwọn solution sáwọn ẹrù tó wà lọ́rùn yín lọ́jọ́ tòní o. Pàápàá yín tó bá ṣe pé bóyá ẹ jẹ gbèsè àbẹ́ láwọn responsibility kan èyí tó wà lọ́wọ́ yín ó ṣeé ṣe kí ẹ rí solution láti sọ ẹrù náà kalẹ̀ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín sì rí ó ṣeé ṣe kí ẹ tún rí permanent solution fáwọn kan tó dàbí spiritual problem èyí tẹ́ ní. Ọjọ́ tòní ẹ ṣiṣẹ́ lé wọn lórí. Ọjọ́ tòní ó dára kẹ́ lo idea àti ọpọlọ pípé tọ́lọ́run fún yín láti overcome àwọn nǹkan tí ó tọ́ tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín láti jọ́ pípẹ́. Ẹ kíyèsára gbogbo àánú kọ́ lèèyàn ṣe, ẹ má ṣojú àánú jù bó ṣe ẹ lọ, ẹ má tàṣe jù bó ohunkóhun, ṣùgbọ́n ìṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún kí ẹ sì wà positive minded lórí ohunkóhun. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
ìyẹn oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 tension lè wáyé láàyè lẹ́yìn lọ́jọ́ tòní o bóyá nù mọ̀lẹ́bí ni àbí láyìíká lẹ́yìn ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe ẹ take it easy dáadáa ó ṣeéṣe kẹ́yìn àti olólùfẹ́ yín kẹ́ni misunderstanding bákan lọ́jọ́ tòní o gbogbo ìtẹ́ni láti ṣe ní pé ní láti fẹ̀lẹ̀ ṣe kẹ́ fi sùúrù sí ó ṣeéṣe kí àìgbọ́ra ẹni yé yìí tó bá wáyé tí ẹ bá fàyè gbà tó bá wáyé rẹpẹtẹ ó ṣeéṣe kó fẹ́ bí kí ìbáṣepọ̀ yín kó rí bákan fún ìgbà pípẹ́ o kódà ó lè bí break up fáwọn míì ẹ rí dájú pé kí sára tí ènìyàn kan nu mọ̀lẹ́bí tó bá dàbí ìgbà pé múdù wọn ò dára àbí inú ń bí wọn lọ́wọ́ ẹ wulẹ̀ avoid wọn ló dára o tó bá sì jẹ́ pé olólùfẹ́ yín kan náà ni inú ń bí lọ́wọ́ àbí tó ń kanra lọ́wọ́ ẹ wulẹ̀ avoid wọn ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè ti yín kí ẹ má kanra mẹ́nikẹ́ni white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ní oníràwọ̀ afẹ́fẹ́ márùn-ún fún Libra tàbí láàrin September 24 sí October 23 ó ṣeéṣe kí ẹ máa ní doubting mind bákan lọ́jọ́ tòní ẹ má doubt ara yín gbogbo kan kíkan tẹ̀ ń plan lásìkò yìí á padà rí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ iwájú tẹ bá bẹ̀rẹ̀ sí mú lò ọjọ́ tòní ẹ má bẹ̀rẹ̀ nǹkan tuntun rárá o ẹ lè fọjọ́ tòní advertise nǹkan yín ẹ lè fi ara yín ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ṣùgbọ́n kò tún dára rárá láti lọ sí interview èyíkéyìí lọ́jọ́ tòní o ẹ tẹpá mọ́ṣẹ́ ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà determine dára aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 túbọ̀ tẹ̀síwájú nípa ṣíṣe àmójútó owó dáadáa ẹ má wulẹ̀ yáàyàn kankan lówó ẹ sì má wulẹ̀ ní ẹ̀ ń yáwó lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní owó tẹ bá yáàyàn wọn ò ní dá padà ìtẹ́yìn náà bá dẹ̀ yá ó lè di wàhálà sọ́ta yín lọ́rùn ẹ pray kẹ́ lu ọgbọ́n ọ̀nù yín lórí ohunkóhun lọ́jọ́ tòní ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ fi ra nǹkan tó ṣe é pé ó lówó lórí ju bó ṣe yẹ lọ nǹkan tó wà wọ́dí ẹ gbọ́dọ̀ lẹ fẹ́ rà lọ́jọ́ tòní ẹ ṣùgbọ́n ẹ lè náwó lórí nǹkan tó jọ mọ́ spiritual purpose lásìkò yìí ó máa bí rere owó náà sì máa fò ná ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú ọjọ́ tòní kò dára kí ènìyàn ro ẹ free mind yín dáadáa lọ́jọ́ tòní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn gbogbo plan yín pátákì ẹ pamọ́ kí ó lè padà rí bí ẹ ṣe ń fẹ́ tí ènìyàn bá sì ṣẹ̀yìn má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ìyẹn oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ẹ ṣe prayer lọ́jọ́ tòní o sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé yín sórígun mẹ́rẹ̀ẹ̀rin yàrá yín láti neutralize gbogbo nǹkan tó jọmọ́ negative energy pátápátá ẹ lè fi iyọ̀ sómi náà kẹ́ fi ṣe prayer kẹ́ wọn sílé lọ́jọ́ tòní ní láti rí dájú pé jìnnà sí ìjà tàbí fanfà nínú ilé family responsibility lè pọ̀ púpọ̀ àwọn nǹkan tẹ́ fẹ́ mójútó bí bùkátà nínú ilé ó lè pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe àwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí ó tún máa dára ju àwọn ọjọ́ tòní lọ ẹ má sọ̀rọ̀ bí àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn ẹ gbà láfíà láàyè ẹ má jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ lọ́jọ́ tòní ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ bá má lẹ̀bi ṣe orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ èròpẹ̀lẹ̀ èròkù Capricorn tàbí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní ẹ máa láwọn àlá kan tó sì jẹ́ pé àwọn àlá yìí máa ní ìfẹ́ tì inú gbèsè ayé yín kódà ó ṣeé ṣe kí ẹ padà láàlá yẹn ní tiyín ní àṣálẹ́ ọjọ́ tòní bí ẹ ṣe ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ rí dájú pé ẹ ṣe prayer pé àlá burúkú àlá bí kò ní ṣẹlẹ̀ yín lórí láṣẹ Ọlọ́run ọba ẹ wá ní láti rí dájú pé ẹ sùn láṣálẹ́ òní láì tan iná sun ẹ gbọ́dọ̀ tan iná sí ìgbèrí yín sùn lọ́jọ́ tòní dára láti fi ṣàwọn nǹkan tó jọ mọ́ spiritual cleansing pátápátá látàrí pé gbogbo nǹkan tí ẹ bá ṣe ó ṣeéṣe kí ó wọ́ọ̀kì fún yín ẹ wá jìnnà sí gbogbo èròǹgbà tí ó tọ́ pátápátá ẹ má rí èròǹgbà ìtọ́ o látàrí pé àwọn èròǹgbà tí ó tọ́ yìí ó ṣeéṣe kí ó fẹ́ ṣẹ kí ó fẹ́ manifest tí ẹ bá ń rò láròtún rò ẹ má sùn láì tọ́ná sùn ẹ má wọṣọ dúdú birimu látòkè délẹ̀ ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín ẹ wá àkókò láti ṣe prayer dára ẹ má finú tọ̀yàn ẹ má gbára léèyàn bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe ìpè fún yàn rárá kí ẹ sì má fàyè gba kẹ́nikẹ́ni iṣẹ́ ìpè fún yín náà pẹ̀lú light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ẹ má finú tán ẹnikẹ́ni rárá lè ní torí àwọn ọ̀dàlẹ̀ àtàwọn onílára ẹ̀dá máa rọ̀gbà yín ká bákan lọ́jọ́ tòní o ẹ má tẹ̀lé ẹnikẹ́ni jáde lọ síbikíbi tí ẹ bá ti mọ̀ rárá ẹ kíyèsára púpọ̀ ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ara yín báyìí ni kí ẹ finú tán ẹ sì má ṣe ṣí ẹ síkírìtì yín pẹ̀lú ẹnikẹ́ni ẹ má pẹ̀jú níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ bá wà tó bá dàbí ìgbà pẹ́ wà comfortable ẹ má jẹ má fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni ẹ mọ́kàn balẹ̀ ẹ sì gbọ́dọ̀ rìnrìn òru tàbí travel lóru rárá lọ́jọ́ tòní kó dára green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí
ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeéṣe kí pressure pọ̀ rẹpẹtẹ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Mistake lè wáyé tẹ́ bá ṣiṣẹ́ lọ́wọ́, problem lè ṣẹlẹ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ ní láti rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ analyze àwọn nǹkan wọ̀nyí, ẹ wá solution lé wọn lórí. Ọjọ́ tòní ẹ má hide problem yín rárá. Ẹ rí dájú pé ẹ jẹ́ kí àwọn problem yìí kó jẹun lórí yín débi pé ẹ máa ronú, ẹ máa forí gbárí, ẹ mú sùúrù lò, kẹ́ ṣọ́ra gírí, ẹ ní ìrètí gbogbo nǹkan máa dáa, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín, ẹ wà positive, ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Ẹ rí dájú pé ẹ ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ lénìí. Ẹ rí dájú pé ẹ sì finú tọ̀yàn rárá tàbí gbára léèyàn rárá, pàápàá ní pàtàkì láàyè iṣẹ́ kẹ́ kíyèsára. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Kọ́lọ̀ náà fẹ́ jọmọ́ bíi deep yellow báyìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.